wòlíì Marcus Tibetan ti sọ̀rọ̀ wọn ní ìjọ rìdíìmù tí pásítọ̀ Adeboye máa pín sọ́nà méje. Ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn. Wòlíì Tibetan wọn kì í ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ nípa gbogbo àwọn pásítọ̀ ńláńlá tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ní wọ́n fẹ́ràn owó rẹpẹtẹ ju ìgbàlà àwọn èèyàn lọ. Kí ni wòlíì Tibetan sọ nípa 1 billion naira tí wọ́n ní pásítọ̀ Adeboye dìmáàdì fún nínú ṣọ́ọ̀ṣì ní ọdún mélòó kan sẹ́yìn? Ẹ̀yin èèyàn wa, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu pásítọ̀ Tibetan, lẹ́nu wòlíì Tibetan, kẹ́ ẹ gbọ́ ìdí tí wọ́n ṣe mẹ́nu bà ọ̀rọ̀ pásítọ̀ Adeboye nínú fọ́nrán yìí. Àwọn èèyàn kan tiẹ̀ máa wí pé kí ló dé tó jẹ́ pé wòlíì Tibetan ò lè ṣaláì má sọ̀rọ̀ nípa àwọn Pentecostal pastor yìí, bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn ìjọ sẹ̀lẹ̀ náà. Kò sí ìwà ìbàjẹ́ tí wọ́n bá rí àbọ̀ ohun tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tí wọn kì í ṣaláì má sọ. Ẹ gbọ́ ohun tó ń sọ nípa pásítọ̀ Adeboye àti ìjọ Redeem. Welcome to CrossBlog XTV. Remember to like, share, and follow us. Naira, who by the grace of God can give 1 billion naira, who by the grace of God can give 1 billion naira. Ẹni nípa orí ọ̀fẹ́ Ọlọ́run alààyè tí wọ́n lè fún wa ní bílíọ̀nù kọ̀ọ̀kan. Such people should please see my secretary in the office tonight for a very special announcement. Kí gbogbo orú àwọn bẹ́ẹ̀ rí akọ̀wé mi nínú ọ́fíìsì wa lálẹ́ yìí fún ìfitónilétí pàtàkì kan. And then there will be some of you who can say, Daddy, I wish I can give a billion, but all I can afford is 100 million. Àwọn kan wà tí ó ní pé bóyá àwọn ìgbà fẹ́ ṣe bílíọ̀nù kan yìí, ṣùgbọ́n ohun tí wọ́n lè rí sípa wọn ká òun náà ni 100 mílíọ̀nù. Such people should also see my secretary after the program tonight. Irú àwọn bẹ́ẹ̀ náà kí wọ́n. Oyedepo ti pé Adeboye pé òbí la máa ṣiṣẹ́ fún. So wá ní wọ́n ti fi president hàn. Lẹ́yìn ìgbà tó tún mú kọ́ọ̀mù wọnú church. Tó ní ẹni tó bá ti yanu sẹ́yìn gbogbo ọ̀tá ẹ̀ máa ṣubú. Ó yẹ kó tẹ̀ mọ̀ pé Adeboye sick. Adeboye sick. Ìyẹn nìkan ó yẹ káwọn èèyàn kúrò ní church ẹ̀. Then wọ́n ní tó bá ti yanu síwájú lọ wá lórí internet tó wà ńbẹ̀. Ọjọ́ kan ló tún wọnú church wa tó wá na ọ̀pá sókè in a Pentecostal church. Ṣé ó di Mósè ni? Ṣé fẹ́ fọ ọ̀pá yẹn mú wọn la òkun pupa já ni? Then oye owó tó make lórí open heaven tí heaven open. Even the Bible is telling us that if the evaporation from this place is not enough, we cannot have rain around here. No free rain anywhere. He said if your cloud is not filled up with water, you cannot have rain. Then ọ̀dẹ́ ara ẹ̀ bàbá Akíndáyọ̀mí tó dá Redeem rẹ̀ ọmọ márùn ló bí ọmọ dúdú ti lọ kò ṣẹlẹ̀ tó kú ní ọmọ yẹn kò sẹ́yọ kan onídìdùn ní ìrántí olódodo bàbá Akíndáyọ̀mí olódodo yẹn lọ bèrè lọ́wọ́ Adébóyè ibi tó tọ́jú àwọn ọmọ Akíndáyọ̀mí dé ó ti ṣe wọ́n jàtìjàtì Oǹdó kan tó tún kọ́ church pẹ̀lú ẹni tó jákú ní plane láyé ọjọ́ yẹn kí lorúkọ tó kọ́ táwọn lọ báǹkì lọ yáwó Redeem tiẹ̀ lọ báǹkì lọ yáwó kiri o wíwé wọ́n lọ yáwó kiri ní o lóní dọ́là máa wálẹ̀ yìí wọ́n lọ yáwó church lọ yáwó ní bank níbo ló ti rírú ẹ̀rí ní báǹkì níbí yìí Adébóyè ló make it possible in Nigeria Adébóyè ni o torí àwọn tó wà ní board of that bank they are Redeemers wọ́n ṣe ń ṣe Redeem lọ́nà tó wà ní ògbóni pé kò sẹ́ni tó lè mú wa Redeem Pentecostal ló balùwẹ̀ jẹ́ débi dáadé yìí o Pentecostal ni o nígbà tí Adébóyè ti lanu sọ̀rọ̀ ní 83 81 86 pé his God is not poor òun àti ìdáhùsà níbo náà bá dé ń sìn everybody want to be a pastor ẹni tí ṣe bọ́ lọ́wọ́ ẹ̀ ní Redeem ẹni tí ṣe bọ́ lọ́wọ́ ẹ̀ ní pala ní national breweries ẹni tí ṣe bọ́ lọ́wọ́ ẹ̀ tó jalè láláùsà tó ń lè dànù tó jalè ní Coca-Cola tó jalè ní breweries after some 3 months alọ́lọ́run pé òun
wọ́n tí ìyàwó ẹ̀ ti lè kọrin tọ́mọ ẹ̀ ti lè pàtẹ́wọ́ and register CAC Church of the Living, Church of Christ, Church Jesus is coming. Adeboye ló sọ fún wọn pé ẹ máa bọ̀, kò dẹ̀ wá tó wá kọ́ wọn ní trick tó ń lò tó bá wo àwọn youth under 40, under 50, under 16, under 31 tó ń kú ní redeem, ó tún kó wọn gẹ, ó gbá wọn lójú to the extent ó tún ní bẹ̀rẹ̀ gáàdì sí redeem, ó tún kọ́lé sí redeem, ó tún talẹ̀ fún wọn, ó lé àwọn ọmọ nílẹ̀ lọ pẹ̀lú oògùn, ó tún talẹ̀ fún wọn, ó lẹ́nikẹ́ni tó bá ti kọ́lé sínú redeem kò lè talẹ̀ kò lè gbélé yẹn lọ, wọ́n máa change ẹ̀, ó mì pé ó ti ní plan real estate tipẹ́ but the way láti actualize ẹ̀ owó tó ń talẹ̀ wọ́n ń taná kó fún. lẹ́nu ọjọ́ wo ni Oyèdèpọ̀ fẹ́ yó, ọjọ́ wo ni Adébóyè náà fẹ́ yó, ọjọ́ wo ni Kúmúyì fẹ́ yó, ọjọ́ wo náà fẹ́ resign, ṣé wọ́n kówó lọ sọ́run ni? ayé wàhálà dẹ̀ wà ń lẹ̀ jẹ́jẹ́ a lọ máa wá wàhálà fún ara ẹ̀, àdúrà di dọ́là mú. kí ló sọ nígbà tí Emefiele tó fi ayé wa tó fi ta kite, ẹni tó ṣe ń ṣiṣẹ́ ìjọba tó tún contest fún presidency, ẹgbẹ́ náà ti ṣe irú ẹ̀, it's not done anywhere. wọ́n print owó tán wọ́n kó 10 trailers wọ́n wà lọ sílẹ̀ wọ́n wà lọ sí Port Harcourt nínú owó tó náà print tí wọ́n change colour ẹ̀, owó tán ní kí wọ́n lọ jó wọ́n lòdù ẹ̀ lọ sílẹ̀ Ìgbò wọ́n náà fẹ́ yapa, wọ́n ní Ìgbò gbọ́dọ̀ ṣiṣẹ́ ní Monday sit at home. ẹ̀sà Adébóyè pẹ̀lú àwọn tó bà Nàìjíríà jẹ́ o, àdúrà ò lè ṣe rice jiná, àdúrà ò lè ṣe kan, Olúwa kọ́ ló dá àdúrà. I think Luke 1:45 to 49, 50 says ó ní Zachariah má fi tùràrí jóná mọ́, àdúrà ṣe kí. bó lágbára ọ̀rọ̀ rẹ o látẹnu wòlíì Tibetan. nǹkan tó torí ẹ̀ wá bí mo ti gbà bẹ́ẹ̀. èèyàn máa ń ṣiṣẹ́ débi tọ́nà máa ti là ní, wọ́n ń gbàdúrà débi tọ́nà máa ti là, ló sọ fún wa ní Psalm 89 verse 17, 18, 16, 17, 18, 19 ó lẹ́mi yóò gbé ẹrù ayé rẹ̀ ju alágbára kan, then lẹ́yìn tó bá ti pàdé alágbára yìí ọ̀nà ẹ̀ ti là. ṣèbí ó ti ń dààbọ̀ ń sìn ní táàmù àwọn Kúmúyì àtàwọn tó kù, àwọn the other man tó ń pín handkerchief láwọn èèyàn Ayọ̀rìndé, ó ti rìn lọ́dún ìjọba gbọ́ rédíò sí kò tó rí bíi tẹ́lẹ̀ mọ́ 48 hours with Christ, 72 hours with Christ, 350 minutes with Christ, the last hour with Christ, all Àkọ́bí must come for prayer, all firstborn, all àwọn Adébóyè náà. ẹni tó ṣẹ́yún lẹ́ẹ̀mẹ́rin kó tó délé ọkọ tó ṣe wá bí number 5 tó ní firstborn. ẹ wo wàhálà rẹ kó ra wá sí. nígbà tá a ṣe wà lábẹ́ bàbá mi tó wà bẹ̀rẹ̀, bàbá ti gbọ́ lóde inú oko là ń lọ, a máa ń kọ éka kan èdè éka a lè kọ 10 ká tó bá fi dáko ẹ̀gẹ́ àtúkọ̀ oko ìṣúnú ẹ̀ ẹjọ́ sá ṣé ẹnìkan lè wá ní kí fọ́dà àdáì ẹ̀rọ ti táìmù fọ́dà àdáì wo Jeremiah níbi tí wọ́n bá ẹ̀sìn jẹ́ dé. Jeremiah ní òun gba kọ́kọ́rọ́ wá látọ̀run, ó ṣe graphic design computer, ó ní kọ́kọ́rọ́ ń jábọ̀ gbogbo àwọn tó ti business wọn kọ́ wá gbà, ó lóun tó ṣomi knife black kí la wá dé bẹ́ẹ̀, kí la wá dé because these people are too vulnerable. Go to Rwanda, ibi tí genocide ti ṣẹlẹ̀ rí ò ní gbọ́ miracle ń bẹ, anybody ò ní misbehave ń bẹ, there is no tribalism in Rwanda, go and check. wọ́n ló mọ̀ tí bọ́ọ̀ yìí ṣe ń sìn. The reincarnation of Thomas Sankara. See what he's doing to his country. See what he's doing to his country. Can we allow people like Adeboye? Kò ní invite wọn. Any serious-minded government kò ní invite any church leader. Ṣé bẹ́ẹ̀ ni ọjọ́ mẹ́ta yìí náà jẹ́ nípa Adeboye lọ gba contract ní Kaduna everywhere. Let alone press. Ẹ gba contract yẹn ẹ ṣe ẹ̀dẹ̀gbowó ẹ̀ ẹ̀dẹ̀sọ̀dá mẹ́wàá. Kò sí ìlú tí Adeboye ò ní account sí. Kò dẹ̀ sí mi ó lọ kọ́ church sí Texas ọjọ́ tí wọ́n ti ń ṣọ́ ń bẹ̀rẹ̀ sọ ti sá tó ní church ṣí àwájú kan máa rà ní $100 and what is meaning we are not in Nigeria. Adeboye yìí kan náà òun ló ní at that angle my father has just revealed to me 5 people are going to get visa of American visa there. O lè rí any pastor l'America tó máa ṣe revival l'America tó ní the Lord has revealed to me
that somebody has just remembered 10 people are going to get Nigerian visa. Don't bá tiẹ̀ fún wọn fàyà. Kò sọ fara America pé kàn máa dunnú pé visa àwọn máa rí visa Nigeria gbà. Kò possible now. Look at the good person. Look at Gaddafi. He turned the desert. He turned desert to a Mecca. But àwọn òyìnbó ò fẹ́ rí torí ó kọ̀ láti parọ́ fáwọn èèyàn ẹ̀. Ó kọ̀. Ọlọ́run ò ní sá olóòtẹ́ Ọlọ́run kò ń kú síbi. Ó dẹ̀ kú síbẹ̀. Ó ní Olúwa jẹ́ kí n kúkú olódodo kí ìgbẹ̀yìn mi kó lè ṣe kí ni kó lè rí bíi tiẹ̀. Ẹlòmíì kan wà láyé ó gbórí dúró ni. Kò sí nǹkan tí a lè rí gidi tó lè jáde lára ẹ̀. So ilé ìtàdé bóyá sọ yẹn àpò ara ẹ̀ ló sọ sí. Àpò ara ẹ̀. Dúdú ẹ̀ ti ń látajù bí a ti ń súnmọ́ àti lọ sí mi because it's come. Tó bá dẹ̀ kú redeem máa fọ́ sí méje. Redeem máa fọ́ sí ní the first 3 years redeem máa fọ́ sí méje. Máa fọ́ sí méje. tó òun nìyẹn ẹ̀yin èèyàn wa òun lẹ ti gbọ́ lẹ́nu wòlíì Tibetan yìí o kí lè ròyìn ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. A lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page. Bẹ́ẹ̀ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu